ìlérí ayérayé fún wa. Ẹ má jà bẹ̀rù ikú, ibikíbi tí ikú bá ti dé, má ṣẹ̀ Jésù. Tó o bá ti ṣẹ̀ Jésù, ìlérí yìí wà fún ọ wípé ọmọ aládé àlàáfíà, ó mú ọ lọ sí ìjọba àlàáfíà. Ayé ìlópin o, ṣùgbọ́n ìjọba tí Jésù ń bọ̀ wá ṣe olùlópin, ìjọba ayérayé. Olófin sọ pé kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú. Irú àwọn gbogbo bẹ́ẹ̀ni, ẹ má ṣe jẹ́ kí ọkàn mi dàrú. Ní ti àwọn ọmọ ti pa, I want you to rejoice wípé ẹsẹ̀ Jésù náà kú sí. Wọ́n kú ikú olódodo, wọ́n kú ikú ajẹ́rìí ikú. Gbogbo ẹnikẹ́ni kan bá ti pa nítorí ìrere, ajẹ́rìí ikú ni. Ajẹ́rìí ikú nínú Bíbélì, wọ́n dẹ̀ ṣàlàyé rẹ̀ fún wa wípé Ọlọ́run ló padà gbẹ̀san wọn. Ẹ̀jẹ̀ wọn máa kígbe ẹ̀san. Gbogbo àwọn aṣẹ́bíyẹ, ẹ máa wò, ìdájọ́ Ọlọ́run ṣe ń bọ̀ wá lórí wọn. Ó ń mú sùúrù fún gbogbo wa wípé olúkúlùkù ó ronú padà. Kì í ṣe pé Jésù ti yẹ kó dé o, ṣùgbọ́n ó wò pé ṣé o ti múra, ó wò pé ṣé mo ti múra, ó wò pé ṣé o ti ronú padà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ ká bẹ̀rù ó là ń bẹ̀rù o. Tí ó bá jẹ́ ọmọ Ọlọ́run kò ní láti bẹ̀rù ikú, torí Bíbélì sọ fún wa pé ikú jẹ́ ọ̀nà sí ìyè. Tó bá ti dúró ní Kristi, ibi tí ikú bá dé bá ó fún ọ ní ìsinmi ni. Ohun tí mo sì fẹ́ kẹ́ mú lọlé òun náà ni pé bí ẹ ó ti máa lọ nínú ètò kátàkárà yín tàbí ẹ mọ lọ sóko tàbí ẹ lọ, ẹ má bẹ̀rù ikú. Àwọn kan tí ń lọ kúrò nílẹ̀, ẹ má sá lọ, ẹ dúró. Tẹ́ ẹ bá ti dónú Kristi, tí Ọlọ́run bá tí ìfẹ́ kẹ́ kú, ẹgbẹgbẹ̀rún búlẹ̀ tó lè pa yín. Ṣùgbọ́n tí ó bá tó àkókò, ó kàn èèyàn lè sùn ó mọ̀ jí mọ́. So ẹ má jẹ́ kí ẹ̀rù ikú ó gbà wá, ẹgbẹ́ ẹ̀rù ikú kú ò. Ní ti àwọn tó sì jí gbé lágbára Ọlọ́run tó ní gbogbo ipá tó ń kọ̀ntró ayé àti ọ̀run, Ọlọ́run tó mú ní ẹ̀mí gbogbo wọn, ó máa dọ́ọ̀dà ẹ̀mí wọn. Kò tẹ́jọ́ ẹjẹ́ àdọ́mọ́ múra o, nítorí àsọtẹ́lẹ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Jésù ti sọ pé kí ìjọba òun tó dé gbogbo tí ó mọ̀ ṣẹlẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹjẹ́ rántí wípé ìjọba Jésù tó ń bọ̀ yẹ ó pín sí mẹ́ta. Ìjọba àkọ́kọ́ ó ní ìjọba àwọn sánmọ̀ fún gbogbo àwọn àyànfẹ́ tó wà ní mímọ́ kí Jésù tó dé. Bíbélì sọ pé a ó pa wá lára dà, a ó wá lọ bá Jésù, yóò ṣe ìjọba fún wa, yóò ṣe ìgbéyàwó fún wa gẹ́gẹ́ bí ọkọ tí àwa sì jẹ́ ìyàwó rẹ̀. Níbẹ̀ a ó wà lọ́dọ̀ rẹ̀, yóò bẹ̀rẹ̀ sí ṣe fún wa, yóò pín èrè fún wa. Bíbélì sọ fún wa nínú ìwé Kọ́ríńtì kejì ní orí 5 ẹsẹ̀ 10 pé gbogbo wa kò lè ṣaláì mọ́ fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi. Nítorí pé gbogbo wa kò lè ṣaláì má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn ni tí ó ṣe nínú ara, gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe, ìbá ṣe rere àbí ṣe búburú. Ṣé ń tẹ̀síwájú? Náà ìjọba yìí, ìjọba pínrè ni. Gbogbo tó ṣe láyé àgbà rẹ̀, gbogbo iṣẹ́ rere, ìwà rere, àwọn ìjọsìn rẹ̀ lákòókò tó wọ̀ àti lákòókò ẹ̀gbọ́n nǹkan tí Paul sọ ní ó ní wàásù ọ̀rọ̀ náà lákòókò tó wọ̀ àti lákòókò tí ó wọ̀. We don't need to be panic, we don't need to go astray. Àkókò tí ó wọ̀ láwà yìí, a gbọ́dọ̀ wàásù Jésù náà ni. Tá a bá kú sílú ẹ̀, ká lọ bá Jésù, àfidáwà lélẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ lọ́dẹ̀ yẹn. Àwọn àpọ́stélì ìgbà ni wọ́n bẹ̀rù kú. Ẹ jẹ́ kí àwọn àtòdé òní náà, ẹ mọ́ jẹ́ bẹ̀rù kú. Mo gbàdúrà lórúkọ Jésù, àwa là á borí wọn. Ó pàṣẹ ọfà kì í wọnú àpáta. Látòní lọ gbogbo ọfà ogun lára rẹ̀, iná Ọlọ́run kò tì í jáde. Olúwa ní ká jọ gbàdúrà, kí làṣírí ogun tó ń jà ọ́? Níbo ló ti dé ṣùgbọ́n síbẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ? Olúwa ní ká jọ gbàdúrà, kí lógun tó ń dojúkọ? Ṣé lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, lórí ìwé ìgbélú ni? Ohunkóhun tó wù kó jẹ́ ogun tó ń dojúkọ, Olúwa ní ká jọ gbàdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70
+234755427 lẹ́ẹ̀kan sí +2347025475427 láti òní lọ wàá rí ọ̀nà àbáyọ Jésù Olúwa wa àmín. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.